ewúrẹ́ ò póhùn ọ̀sọ́ mọ́ àgùntàn. Tágùntàn bá dẹ̀ níyà àwọn òbí dúdú, kí ni kéwúrẹ́ ṣe? Ẹ̀yin èèyàn, bàbá wa Aláàfin tó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ogun làárí, kò sẹ́ni tó mọ̀ parí ẹ̀. Wọ́n ti rí bí ìbẹ̀rẹ̀ ogun ṣe mọ́, wọ́n rí ibi tí ogun yẹn gbóná dé sìn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn ò wẹ̀yìn wò, bóyá nítorí kí kádàrá lè ṣẹ kò jẹ́ kí wọ́n wẹ̀yìn wò. Bóyá kí kádàrá lè ṣẹ kò jẹ́ kí wọ́n wẹ̀yìn wò. Gbogbo yín ẹ mọ̀ wípé bàbá mi Olúbàdàn, bàbá wa Abdulrasheed Ládọjà, wọ́n ṣe Ramadan lecture lénìí. Ẹni tí ó rìn tí ò lè rìn oníkan wọ̀hún débẹ̀. Ẹni tí ò lè rìn oníkan wọ̀hún débẹ̀. Ṣùgbọ́n èyí tó yà mí lẹ́nu ni pé àwọn nǹkan kan wà tó dá mi lójú nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o, tí kìí ṣe pé mò ń lọ wádìí, tó dá mi lójú gan gidi ni o. Níbi 4 days ago, 4 or 5 days ago ṣá, àwọn èèyàn kan wá láti Ọ̀yọ́, wọ́n wá sí ààfin bàbá mi Olúbàdàn. Ṣẹ̀pẹ́ kìí ṣe gbogbo nǹkan náà là á gbọ́dọ̀ fi mú fínlẹ̀ lé lórí, torí pé èèyàn ò ní jókòó sí ìta kó máa sọ̀kò sínú ilé. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa ò kì í tẹ̀ ń kíà láti tọpinpin ẹ̀. Ṣùgbọ́n ń tà mọ̀ ní wípé àwọn èèyàn yẹn bá bàbá wa sọ̀rọ̀, wọ́n dẹ̀ decide láti pe bàbá Aláàfin láti wájú bàbá wa dẹ̀ ní rárá ẹ má pè, mo ní nọ́mbà Aláàfin. Bàbá dẹ̀ pé bàbá wa Aláàfin, wọ́n pè hàn bí ẹ̀ẹ̀mejì, wọn ò gbé aago yẹn. So later náà níbi tán ti ń padà sọ̀rọ̀ lọ later ni bàbá wa Aláàfin pé bàbá wa Olúbàdàn padà. Wọ́n dẹ̀ apologize pé kán má bínú wípé àwọn wà ní Ramadan lecture kan ní ó jẹ́ káwọn ọmọ gbà tí wọ́n ń pe àwọn. Wọ́n dẹ̀ kíra wọn, wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ bíi pé ọjọ́ bíi pé nígbà tí èèyàn rán àwọn èèyàn kan wá tán fẹ́ ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì, bẹ́ẹ̀ ni àwọn tán wá láti Ọ̀yọ́ yẹn ṣe rí. So ìgbà tí bàbá ò dẹ̀ bínú tiẹ̀ tí ò kàn àwọn ọ̀ka gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kún, so àwọn dẹ̀ sọ pé ẹ jẹ́ ń pè fúnra mi, ni wọ́n fi pè wọ́n tí wọn ò fi gbé tó fi di páwọn náà wá pè padà. Nígbà tó di ọjọ́ Sátidé, nígbà tó wọ́n pè wọ́n níjọ́ Friday, wọ́n pè wọ́n pé tó àwọn PA bàbá wa, wọ́n pè wọ́n pé tó bàbá rán wa sí Palace, a dẹ̀ fẹ́ rí bàbá gangan ni, bàbá gangan fẹ́ràn wa sí, so a fẹ́ wá ní ọ̀la Saturday. Bàbá wa Aláàfin ọ̀dẹ̀ sọ fún wọn pé ẹ má wá ní Saturday, ẹ jẹ́ ó di Sunday, torí ní Saturday àwọn tó máa wà níbì kan, kí wọ́n jẹ́ ó di Sunday kí wọ́n tó wá. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ojú rere mọ́ wa sáyé níjọ́ Sunday yẹn. Àwọn èèyàn tí bàbá rán lọ, àbúrò mi gangan wà nínú wọn, náà àwọn tí bàbá rán lọ. Wọ́n dẹ̀ lọ fi iṣẹ́ bàbá jẹ́. Wọ́n mú Ramadan lecture invitation tí wọ́n fi pe bàbá wa Aláàfin, wọ́n mú dání. Ẹ máa wo àkíyèsí kékeré kan wọ́n fẹ́ pò wá sí èyí inú tèmi lélẹ́yìí ti wá o. Mo gbà pé kò sí tó ní kí bàbá ọmọ pe àwọn ọba yòókù tí wọ́n ṣẹ̀ jẹ ní Ọ̀yọ́ yẹn, ní Ọ̀yọ́ àtàgbègbè yẹn. Ṣùgbọ́n bàbá máa ronú wípé
àgbà ajá kì í báwọ̀ jẹ́ tí táwọn ò fi lè láǹfààní àti jókòó bá wọn yanjú ọ̀rọ̀ kí wọ́n má bára wọn yóò dì ohun tó wáyé ti wáyé ná so káwọn mọ̀ ti pe àwọn ará bí yẹn papọ̀ wọ́n wá dá ẹ̀yin nìkan pè wọn ò pe àwọn yòókù nítorí kó mọ́ dàbí ọ̀tẹ̀ ẹ dẹ̀ promise heaven and earth pé ẹ wà lónìí Monday so wọ́n dẹ̀ retí yín títí tí wọ́n gbé àga yín kalẹ̀ wọ́n retí yín títí wọn ò rí yín nígbà tó wá di ọwọ́ ọgbà tí program ń parí lọ ni wọ́n wá yan ọmọ kan wá pé kan wá represent Aláàfin ẹ dẹ̀ mọ̀ pé Ìbàdàn ọ̀gọ̀ so àwọn náà wá wò pé ok ẹ lọ jókòó so Aláàfin ni wọ́n pè bí Aláàfin ọba ní wá mọ́ kò sí nǹkan tó ní kí wọ́n mọ̀ lè pe bàbá Olúbàdàn pẹ̀lú gbogbo ohun tó ti wà nílẹ̀ yìí tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn ṣe rí ọ̀rọ̀ yìí mi ìfẹ́ kẹ́ ẹ rí bí àwọn soko tí ń díjà lẹ̀ àwa làwa ń yanjú ìjà o àwa làwa because gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ náà láàrin àwọn méjèèjì ẹ̀yin náà ń láti máa rí ẹ ń láti máa gbọ́ ká lè mọ ta ni ó ń da gbogbo ẹ̀rú ọ̀dọ̀ ta ni àdé ti ń wá ọ̀dọ̀ ta lẹ̀bi ti ń wá bàbá wa sọ̀rọ̀ ń jọ sí pé ọ̀rọ̀ ààbọ̀ rẹ̀ ní lọ́wọ́ yẹn àwọn ò tiẹ̀ wò àwọn ò tiẹ̀ mọ̀ bọ́ba kátiẹ̀ ni wọ́n mọ̀ níjọ́ náà kan wá sọ pé àwọn ọmọ ó túmọ̀ sí pé bàbá ò fẹ́ wọn fẹ́ kí iṣu atayanyan kankan wà ńlẹ̀ láàrin àwọn àti bàbá wa Aláàfin ni otherwise nígbà tí pé bóyá wọ́n fẹ́ tọrọ owó lọ́wọ́ Aláàfin tàbí wọ́n ní nǹkan tí wọ́n gbà lọ Aláàfin ni wọ́n fi láti sọ bẹ́ẹ̀ pé káwọn èèyàn ó lè gbé kúrò ní máìdì pé àwọn rí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ń tẹ̀ sọ yẹn kì í ṣe ọ̀rọ̀ tàwọn o n tó wà nínú tiyín lẹ̀ ń sọ o àwọn ò rí bàbá Aláàfin nígbà tí wọ́n náwó bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn ọmọ ogun wọn náà jáde kò sí tí wọ́n sọ tán kì í ṣe pé àwa náà gbé ẹnu wa fún alágbàfọ̀ ṣùgbọ́n bí ọmọdé bá ń ṣe bí ọmọdé àwọn àgbà náà wọ́n máa ṣe bí àgbà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ̀rọ̀ wọn yìí nínú àwọn méjì tá à ń sọ̀rọ̀ wọn yìí pẹ̀lú èmi ẹyọ ẹnìkan ló jù mí lọ ẹni tó dẹ̀ jù mí lọ lolúbàdàn so ṣérù mi ni màá wá dárúgúdù sílẹ̀ kábíyèsí fi orí ìtẹ́ yẹn jù mí lọ bọ̀ lọ́jọ́ orí mo jù wọ́n lọ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti wà nípò tí wọ́n gbà wà yẹn àní bàbá tó bí mi gan bí bàbá tó bí mi bá wà láyé tí wọ́n bá wọ pálásì Aláàfin lọ wọn ó dọ̀bálẹ̀ bàbá tó bí mi bàbá mi ti kú bí 30 ó ti ń súnmọ́ bí 30 years ago bàbá mi dẹ̀ dàgbà débi téèyàn dàgbà dé kí wọ́n tó kú so mo tún wá ń sọ pé tí bàbá mi bá wà bí bàbá tó bí bàbá mi gan bá wà láyé dìsìn tí wọ́n bá lọ sínú pálásì yẹn wọ́n ń láti dọ̀bálẹ̀ kí Aláàfin ni bí bàbá rú mi bá wá dọ̀bálẹ̀ kí bàbá Aláàfin pẹ̀lú èjì wọn yẹn kí ni àwọn ṣe nígbàgbọ́ wípé àwọn náà ò gbọdọ̀ fọlá fún ẹlòmíì mọ́ ní gbogbo ilẹ̀ Kóòtù Òjíire kádàrá ibi Ọlọ́run ní jẹ́ kó ṣẹ lórí yín kádàrá ibi Ọlọ́run ní jẹ́ kó ṣẹ lórí yín ṣe mọ̀ pé àwọn èèyàn kan ti predict so many things kẹ́ tó lórí oyè gan ààrẹ ń tó sọ categorically pé ẹ lè lóṣù mẹ́fà ààrẹ ń tó sọ pé ẹ lè lọ́dún kan kálukú náà wọ́n ń fọ èmi máa fọkásì lèmi máa ń pe kinní yẹn ẹ títí ẹ bá jẹ ni
ṣùgbọ́n ẹ̀yin náà wá rìn ní ọ̀nà kó jẹ kọ́rọ̀ tí wọ́n ń sọ yẹn ó jẹ ẹ̀rìn nínú kọ́rọ̀ yẹn ó jẹ. Bàbá kò sí ẹni tágbára local government kò sí ọba tágbára local government chairman ọ̀ká ká tó wá sọ̀rọ̀ gómìnà. Gbogbo ń tẹ̀ ń bá gómìnà wa fà lábẹ́nú yẹn agbára yín ò gbé agbára yín ò gbé. Ẹ wo àwọn bàbá tó láàkàn láàka ní Ọ̀yọ́ ń jọ́sí wọ́n yọ wọ́n bí ẹni yọ jìgá ni kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ẹ worú ọba Kánò tí wọ́n ṣẹ̀ dá padà yẹn ẹni tó ti ṣe gómìnà Central Bank wọ́n yọ bí ẹni yọ jìgá ni kò sí nǹkan tí wọ́n rí sí. Ẹ mọ iye ọba tí wọ́n ti yọ bẹ́ẹ̀ yẹn. Ṣé bẹ́ẹ̀ yẹn tí ẹ máa ń kọ́gbọ́n nínú past ni ó yẹ kẹ́ ẹ kọ́gbọ́n nínú past. Bàbá ṣé gbogbo ayé lẹ wá fẹ́ bájà tán pátápátá ẹ ti ẹ fẹ́ lọ́rẹ̀ẹ́ kankan ní ilẹ̀ káàárọ̀ oòjíire mọ́ ni. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí sìn àwọn òpònú kan inú ó ti máa bí wọn mò ń ti ń bú wọn lójú wọn nìyẹn o. Àwọn ọ̀dẹ̀ àwọn òpònú kan tí wọ́n lórí tí wọ́n máa ń rò. Àwọn ọmọ tí Fúlàní fún ya wọn lóyún wọn ò ní lè ronú rightly wọn ò ní ronú bí ọmọ Yorùbá ṣe lè ronú. Lójú wọn sìn mo tó ń bú Aláàfin nìyẹn pé kò dáa bí wọ́n ṣe promise páwọn ń bọ̀ ń bẹ̀ yẹn pẹ̀lú bí bàbá yẹn ṣe fẹ́ kó wọn mọ́ra tó kò yẹ kó jẹ́ pé irú nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n rán odidi àwọn èèyàn wọ́n gbé oníṣẹ́ dìde láti wá fún yín ní lẹ́tà yẹn ni ẹ dẹ̀ fi tayọ̀tayọ̀ gbà kódà àwọn tó ń wá ẹ̀ tún fún 20,000 àwọn tó ń wá ẹ̀ fún 20,000. So now ẹ dẹ̀ promise heaven and earth lẹ́nu ọjọ́ Sunday sí Monday mo pe àwọn kan látọ̀yọ́ ẹni ẹ sọ fún mi pé wọ́n ní Ifá sọ pé kábíyèsí ò gbọ́dọ̀ lọ. So bí Ifá bá wá ní kábíyèsí ò gbọ́dọ̀ lọ kí ló tí kábíyèsí ò lè pe bàbá Olúbàdàn pé bàbá ẹ wo to be frank and sincere ní ilẹ̀ Yorùbá sàárà máa ń ṣèèyàn láti má débi kan tàbó mi bóyá torí pé ọ̀rọ̀ wa ti pẹ́ ní Canada ní àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ń gbà míì ni wọn ò kí ń fi lè ṣe kò sí tó burú tẹ́ ẹ bá ti wà á mú fóònù kábíyèsí o ìbẹ̀yẹ tí mo ní mo fẹ́ wá sàárà àyà sí mi kí n má travel ẹni àwọn pé kò sí kékeré ìrìn àjò Ìbàdàn sí bí Ọ̀yọ́ náà kì í ṣèrìn kékeré ọlọ́mọdé aláboró so ẹ dákun torí Ọlọ́run màá fi aṣojú ránṣẹ́ wọ́n dẹ̀ gbọ́ padà ní. Bàbá Olúbàdàn yìí ṣe àwọn èyí ṣe èèyàn rádaràda wọn ó ti gbà bẹ́ẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn because tó bá jẹ́ pé àwọn ní kínníkínní nínú ni wọn ò ní gbarú yẹn wọlé ṣe yẹn wọ́n wá ń parí prógráàmù lọ àwọn oníṣẹ́ tìyín náà wá dé. Bàbá ẹ jẹ́ aṣọ ṣe o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjíire ewúrẹ́ ò lóun ọ̀sọ́ ọmọ àgùntàn báyìí o àgùntàn ló ní ìyá tòun òbí dúdú àwọn òpònú tó lè gbé òwe yẹ lọ síbòmíì o ṣe gbogbo wa la mọ̀ pé ewúrẹ́ ó kéré sí àgùntàn àgùntàn máa ń tóbi ju ewúrẹ́ lọ ẹ má ròó pé bàbá yà mọ̀ ń pe bàbá wa léwúrẹ́ fún àwọn o Yorùbá ló máa ń pa lówe bẹ́ẹ̀ pé ewúrẹ́ ò lóhun ọ̀ṣọ́ mọ́ àgùntàn ló ní ìyá tòun òbí dúdú so ìsọ̀rọ̀ àgbà ni wọ́n ń fi yẹn sọ. Ẹ dákun torí Ọlọ́run bàbá wa láàfin èèyàn mélòó lẹ fẹ́ bájà ọba mélòó lẹ fẹ́ bájà nílẹ̀ kóòtù òjìrè ọba mélòó lẹ fẹ́ bájà nílẹ̀ kóòtù òjìrè
ó yà mí lẹ́nu, ẹ̀rù Ọlọ́run bà mí o, ẹ̀rù Ọlọ́run bà mí o. Tó bá jẹ́ páàrin ẹ̀yin ọba yòókù náà tún wá tò, ṣe bá sọ pé tí ọwọ́ tí kinní kan bá ń dunni, tí ọwọ́ ọ̀tún bá ń dunni, àwọn kan láwọn á gé dànù, tọwọ́ ọ̀tún ní ọ̀bà níjà wọn rí àlùjọ náà wọ̀, àwọn ó gé dànù. Gbogbo ẹ̀yin yòókù náà, ìfẹ́ yẹn ò tó láàrin àwọn ọba alẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé ìfẹ́ yẹn tó, tí gbogbo àwọn yòókù tí màá wọn náà ṣọ̀kan, ẹ̀rù ó bà ẹni tó bá ń wò bí ẹni pé òun nìkan ló kù báyìí tí wọ́n ń dẹyẹ sí, ẹ̀rù ó bà. Ṣùgbọ́n nítorí páàrin gbogbo ẹ̀yin yòókù náà tí ò gún, ẹ wò for the first time, ẹ máa gbọ́rọ̀ ìlẹ́nu mi lẹ́nu. Bàbá wa Ọ̀nìrìṣà àti pọ́n yín lé gan-an, kò sí tá a mọ̀ ń pa yín tá a sọ. Oríṣiríṣi àwọn èèyàn náà wọ́n láti gbowó lọ́wọ́ yín, èmi pẹ̀lú yín ọ̀dẹ̀ kájọ jókòó káríra rí, àfi ìjọ́ tí ẹnìkan wá joyè ní láṣìíà tá a tẹ̀lé ẹni yẹn wá ni mò ń wò yín lọ́ọ̀kan báyìí. Àdẹ̀wà àdìdì àwa kìí, majority dẹ̀ làwọn tá a dẹ̀ wá àpọ̀ tá a wá kìí lẹ́ẹ̀kan náà. Mi ní relationship kan tó kọ́dí àjùbẹ́ yẹn lọ pẹ̀lú yín rí. So àwọn èèyàn dẹ̀ ti táàgì gbogbo wa ibi ẹni tó gbowó lọ́wọ́ yín. Ẹnìkan là á ká ẹ̀sùn hàn fún. Lóòótọ́ ẹ̀ ń dálé iṣẹ́ lẹ̀, ẹ̀ ń ṣe gbogbo tó dáa fáwọn ọmọ Yorùbá láti lè rọ́wọ́ mú lọ sẹ́nu. Bàbá, it's not enough. It's not enough rárá. Gbogbo effort tẹ́ fi ń ṣe nǹkan yẹn náà, tẹ́ bá mú 25% of that effort tẹ́ fi ń mú inú ọmọ kóòtù òjíire dùn yẹn, tẹ́ fi mú wọn ní ìfọ̀kànbalẹ̀ iṣẹ́ yẹn, 25% rẹ̀ náà kẹ́ ẹ máa lò lórí bí ìṣọ̀kan ó ṣe dé láàrin ọba alẹ̀ Yorùbá. Ṣé wọ́n máa ń fìyàn joyè àwòdì kọ́ mọ́ lè gbádìí ẹ? Tó bá jẹ́ pé ẹ̀yin náà ti wà róòlù yẹn, tẹ́ ẹ ti ń play róòlù yẹn lọ, ẹnìkan ò ní máa bá jìjà gbà. It's getting out of hand. Dídákẹ́ yìí ti pọ̀jù látìgbà tí gbogbo wàhálà yìí ti wá ṣẹlẹ̀. Àwa ti gbọ́ pé ẹ ti ẹ̀pẹ̀jọ pàdé lọ́balọ́ba kan, at least ó yẹ kí ìpàdé lọ́balọ́ba láàrin àwọn ọmọ kóòtù òjíire ó yẹ kó ti tó 4 sí 5 lẹ́nu ìgbà tí wàhálà bàbá Aláàfin ṣẹlẹ̀ yìí. Gbogbo ẹrẹ̀ tàbí dọ̀tí tí wọ́n bá ń ta sórí adé, àwa ò ní bá wọn ta. Ṣùgbọ́n ìbànújẹ́ ló máa jẹ́ fún wa kí wọ́n máa wá rí ẹ̀yin ọba